ayérayé o Elédùmarè ọba olùdánisí àwa gbé ọ̀gá lórí ayé mọ̀mí Rónkẹ́ ajé tọmọ bí ọmọ lọ́wọ́ Olódùmarè ìyá Èkìtì parapọ̀ ẹ kú ọdún o èmi Ayọ̀ Ewébì yìí ni mò ń kí yín pé ẹ kú ọdún pẹ́ kú yèdún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe ẹ ò ní fọdún èyí ṣàṣemọ lágbára Elédùmarè ọba tó dá yín sáyé ẹ kú ọdún ọmọ olókè o ọmọ olókè ló mòkè gígùn ẹ̀dúlé àwọn ẹ̀fọn kúmọye òkè tó mú aláàyè tìlé ogun ẹ̀dúlé àwọn ọmọ olókè kẹrù iyọ̀ òkè kẹrù iyọ̀ kí mi àfọ̀nà òkè sanra dọ́ta Èkìtì nílé rẹ o Èkìtì.